ẹ̀yin èèyàn lé èwo lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist èyí tún ta lẹ́nu o, èyí tún lágbára o. Wọ́n ní bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa àǹtí wa wọ́n ní wọ́n wá sínú palace. Wọ́n ní wọn ò jẹ́ kán wọlé nítorí pé wọ́n ti sọ fún wọn pé tí wọ́n bá ní anything ṣe nínú palace wọn lè wá. Wọ́n ní ṣe ni wọ́n wá sí ẹnu gate ni wọ́n wá ń pariwo, ni wọ́n wá ń disturb peace kábíyèsí nínú palace allegedly. Bí a ṣe gbọ́, tó bá jẹ́ pé gist tá a gbọ́ yìí tó bá jẹ́ pé ó true o, ẹ̀yin èèyàn lé, wọ́n lọ dúró sí ẹnu ọ̀nà entrance palace. Ṣe mọ̀ pé wọ́n lè gbé mọ́tò wọn wọlé mọ́ ní ìsìn. Wọ́n ní tán bá ti dé, wọ́n ní ìtànà ń gbé mọ́tò sí. Wọ́n ní wọn ò jẹ́ kó gbé mọ́tò wọlé nítorí gbogbo àwọn nǹkan tí wọ́n rì mọ́ inú palace. Wọ́n ní anybody tó bá ti gbé mọ́tò wá ìta ló máa wá dúró sí. Mi ì mọ̀ bóyá wọ́n ń charge mọ́tò wọn bọ̀. Wọ́n ní ìtànà ń park síta lẹ́nu gate palace. Wọ́n ní wọn ò jẹ́ kó gbé mọ́tò wọnú palace mọ́. Wọ́n ní àwọn méjèèjì, wọ́n ní bó ṣe wá nìyẹn tó bẹ̀rẹ̀ sí pariwo wípé àwọn ò ní gbà, wípé gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe fáwọn, wípé àwọn ò ní gbà. Wọ́n ní kò sí nǹkan tí àwọn àǹtí wa méjèèjì tí wọ́n fi ẹnu wọn sọ tán níta. Wípé àwọn ọmọ ẹ pé nítorí Queen Naomi ní kábíyèsí fi ń treat àwọn báyìí. Wípé àwọn ò dẹ̀ deserve bí kábíyèsí ṣe ń treat wọn. Èjì lè bá ṣe gbọ́ pé kí làwọn ṣe fún kábíyèsí tí kábíyèsí ń fi ìyà jẹ àwọn, tó jẹ́ pé oríṣiríṣi restraint order ní kábíyèsí ń gbé láwọn. Ó níbi táwọn lè wọnú palace, ó nígbà táwọn lè wá sínú palace. Àwọn tó jẹ́ pé wọ́n ti mọ̀ ní queen, Madam Cash, àwọn tó jẹ́ pé wọ́n ti mọ̀ ní queen, àwọn ò gbọdọ̀ lọ síbi kankan, àwọn ò lè gbọ́ pàṣẹ, àwọn ò lè ṣe nǹkan kan. Ipò oríṣiríṣi restraint order ní kábíyèsí ń gbé wá lọ́tùn lósì. Ipe kí ló dé tí kábíyèsí ń treat àwọn báyìí. Wọ́n ní kò sí nǹkan tí àwọn àǹtí wa méjèèjì ò sọ tán. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV, àtúndé. Mashola Gist TV, àtúndé. Àtúndé bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé. Àgbé tuntun dé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o, àtúndé. Mashola Gist TV, àtúndé. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé dáadáa ni a bá yín gbogbo lè ń kọ́? Mo kí àwọn mùsùlùmí pé wọ́n kú ọdún ayọ̀ lẹ máa ṣe o. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà lórílẹ̀‐èdè ayé, mo kí yín happy Father's Day to you all. Ẹ̀yin èèyàn lè à ń ṣe politics gist wa ní Saturday àti Sunday. A dẹ̀ máa ń mú celebrity gist wa àti royal gist wa wá ní Monday to Friday. Ẹ̀yin èèyàn lè ẹ kàn sí wa ní Mashola Gist TV tẹ́ bá ní ìpolówó ọjà. Èyí tó bá wù kẹ́ fẹ́ polówó, a máa bá yín polówó ẹ̀ ní owó pọ́kú. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run á ràn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́. Lẹ́ẹ̀kan sí i, mo kí ẹ̀yin mùsùlùmí pé ẹ kú ọdún. Bí a ṣe ń sọ lọ o, wọ́n ní àwọn àǹtí wa méjì, wọ́n ní wọ́n ṣe bẹbẹ nínú palace bàbá wa erin ńlá o. Pé kò sí nǹkan tí wọ́n ní kò sí nǹkan tí àwọn obìnrin méjèèjì yìí tí wọ́n dá lára ní ìta palace kábíyèsí. Recently la gbọ́ pé àǹtí wa ó wá dènà de àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin tó bẹ̀rẹ̀ sí pariwo pé kí ló dé tí wọ́n lọ ń bẹ Queen Naomi, kí ló dé tí wọ́n apologize lọ́wọ́ Queen Naomi, kí ló dé tó ń wá Queen Naomi. Wọ́n ní kò sí nǹkan tí ò sọ sí wọn tán. Bẹ́ẹ̀ náà ni la gbọ́ pé àǹtí wa náà gba royal mansion lọ ní Lẹ́kí náà ló ń pariwo àwọn fẹ́ rí kábíyèsí o,
àwọn fẹ́ rí kábíyèsí o, kí làwọn ṣe fún kábíyèsí o, ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ti pọ̀ jù. Kí ló dé tó yẹ pé ẹ lè gbà kámú? Kí ló dé tó yẹ pé ẹ lè gbà kámú? Kẹ́ ẹ jókòó síbi tí kábíyèsí fi yín sí, kẹ́ ẹ má yanjú ràn. Because gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn inú kan máa bí kábíyèsí sí ni. Wọ́n á dẹ̀ tún máa gbé ìgbésẹ̀ tó yẹ pé ó máa ka yín lára, ó máa ní yín lára. Wọ́n ní nǹkan tí kábíyèsí ò fi gbé aago yín mọ́ nìyẹn torí ẹ̀ fi wọ́n lọ́kọ̀ balẹ̀. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o wípé wọ́n wá sínú palace wọn ń pariwo. Wọ́n ní wọ́n jẹ́ kán kúrò lẹ́nu ọ̀nà o, wọ́n ní wọ́n jẹ́ kán wọlé. Torí wọ́n ti ní pé tí wọ́n bá ti ní appointment wọn lè wọnú palace. Wọ́n ní they were under restraint right now. Wípé tí wọ́n bá ní event àbí appointment wọn kò lè wá sínú palace. Wọ́n ní tí wọ́n bá dẹ̀ wá sínú palace ó lójú ibi tán lè dé. Wọ́n lọ́hùn. Ṣé dandan lèèyàn fi ń dolórí ni ẹ̀yin èèyàn lé? Ṣé dandan lèèyàn fi ń dolórí? Olórí tí èèyàn á jẹ tó yẹ pé kò lè free, kò lè rọ́kọ ẹ̀ nígbà tó wù, kò lè wọnú palace nígbà tó wù. Èyí tún lágbára o, allegedly tó bá jẹ́ pé lóòótọ́ ni o, tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá a gbọ́ yìí o, èmi ò feel pé ó ṣe dandan àbí ó pọn dandan kéèyàn ní láti jolórí. Ọlọ́run á ṣàánú wa o. Ẹ̀yin ará ilé gist tá a gbọ́ ni o, ta ní ká mú wá fún yín. Mo kí gbogbo mùsùlùmí lórílẹ̀‐èdè ayé ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Mo kí gbogbo ọkùnrin yìí pé happy Father's Day to you all. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo ọkùnrin o. Ní agbára Ọlọ́run, ẹ̀yin lẹ máa ṣe bàbá àwọn ọmọ yín pẹ́pẹ́pẹ́pẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́kùnrin àti lóbìnrin lórí channel yìí. Mo dúpẹ́ bí ẹ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń subscribe. Ọlọ́run aláàánú á wà pẹ̀lú gbogbo yín o. Ẹ ní fi ọwọ́ gbé ọmọ sí o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ lálẹ́. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.